dédé àsìkò yẹn lólùfẹ́ wa káàkiri àgbáńláyé ẹ káàbọ̀ sí orí ètò wa ètò yín àṣírí ayé ẹ ti káàbọ̀ sórí amóhùnmáwòrán Ojútólé TV àṣírí ayé pẹ̀lú yèyé Ògèrèǹtì àti bàbá Alubarika awẹ́bídàgbọ̀n tí wọ́n wà ní ìlú Ìgbódù ìyẹn ní Ìjẹ̀dẹ̀ Road ní Kòròdú ọ̀gá ọmọ ìlú Kúmẹdẹ lẹ́yìn kí la fẹ́ gbéyẹ̀ ṣùgbọ́n ẹ jẹ́ kí bàbá kọ́kọ́ bá wa kí àwọn aráalé náà àtọ́mọ̀kan tá fẹ́ gbéyẹ̀wò lẹ́yìn àkáwọn aráalé. Ẹnlẹ́ oyè yóò gé ìyá olóyè ní Kòòdú lágbẹjọ́ mo olówó ni o àwọn aṣọ yìí bí àwọn ọmọ ọdún 12 ni ẹ̀mí ọlágún o àmì o ẹ̀yìn ṣiṣẹ́ o àmì. ìyẹn ti bá pàdé yín lójú títì níṣe kò ní mọ̀ pé èèyàn ńlá ló ń pàdé ọlọ́run lè bọ́lá jẹ́ o ẹ mọ̀ dùn rí ẹ mọ̀ dùn wò lórí aláṣẹ Ojútólé òyìnbó bàbá ẹ̀ ọ̀rẹ́ bàbá ẹ̀ múlẹ̀ bàbá ẹ̀ yẹn náà ti tó bá wọn torí àwọn tí wọ́n ṣe máa bínú ni àwọn kan lè la gbà wọn tó bá lórí yóò ní. ẹ bàbá Alubarika ẹ̀yin ará lélẹ̀ ní èmi ò ní sọ̀rọ̀ èmi á bọ̀rọ̀ síkùn bí àgbà ẹ̀yin ará lélẹ̀ ní bàbá lẹ́ni lórí ètò ibi ìlera la fẹ́ lò torí Yorùbá máa sọ wípé ìlera òun ni oògùn ọrọ̀ ẹni bá lálàáfíà ló ń sáré ṣiṣẹ́ ẹni tí ò bá lálàáfíà tó lóun fẹ́ kọ́lé tí ò ní agbára tí ò lálàáfíà láti fi ṣiṣẹ́ kò sí bó ṣe fẹ́ kọ́lé yìí alálàáfíà láti pé a fẹ́ lọ sí báyìí a fẹ́ ra báyìí a fẹ́ gbé báyìí oríṣiríṣi àrùn tẹ̀ ló ń ṣèyàn kọ́lọ́ọ̀ má fi àrùn ṣe wá a wá fẹ́ wo àrùn tó ń pè ní stroke ìyẹn roparpse tó jẹ́ wípé nísìn àwọn kan tó sọ wípé àrùn atẹ́gùn nísìn tá a bá ní ká wò tẹ́lẹ̀tẹ́lẹ̀ àgbàlagbà tó ti ṣiṣẹ́ tí gbogbo tó ti ṣiṣẹ́ tó ti fọjọ́ kékeré ẹ̀ ṣiṣẹ́ ló ń sábà ní bóyá tí ò fúnra ẹ̀ nísìn mímẹ́ ṣùgbọ́n nísìn ẹjọ́ ọmọ ọdún 12 kí ló ń rò tó fi fẹ́ ní àrùn roparpse kí ló ń fà á. sórí yèyé oge ọ̀rọ̀ kìíní yẹn ó fi sọ́tún ó fi sósì atẹ́gùn ni àlùjọ̀nnú kan ni ká má tanra wa ṣùgbọ́n atẹ́gùn rẹ̀ ní kọ́kọ́ wọ̀yàn lára bí ọdún kan kálùjọ̀nnú yóò tó wá rọ́lú yàn abẹ́rẹ́ lè wọ rẹ̀ o abẹ́rẹ́ ń lè wọ rẹ̀ sọ wá rí àwọn kinní kan bẹ tí máa tàyàn tí máa gbóná tí wọ́n máa fi ń para yẹn wọ́n máa ń fàkóbá rẹ̀ o torí bàbá ní jẹ́ ìgbóná ní jẹ́ stroke tẹ́ ń pè ní roparpse àbí kíni ebi roparpse ní lẹ́ ń pè ní stroke àbí kí lẹ́ pè ọ̀gbọ́n tí wọ́n ló gbóná bí ẹlẹ́fun sàpàná ò gbóná ẹlẹ́fun ẹ̀ ló gbóná ẹni ó mú orúkọ tí sàpàná ń jẹ́ ló mú orúkọ tí Ṣàngó jẹ́ Jagunlabi tí jágbe mọ́mọ kó tó pọmọ Jagunlabi tí kú ọmọ jọ kó tó pọmọ àràmọ̀kà tí kétòjò tẹ̀rù bàbá ni o wọ́n wá máa tó kàn lé wọ̀ wọ́n wá máa fi nǹkan gbóná wọ́n wá máa fi wọ́ bí àwọn nǹkan tó gbóná ẹ̀ gbọ́dọ̀ polówó ọjà kan ẹ̀ sì gbọ́dọ̀ ta tẹ́bẹ̀ tí ó jẹ nìkan ṣùgbọ́n mọ̀ àwọn nǹkan gbóná tí wọ́n wá máa fi ń pa ohun yóò wá máa rùn bàìbàì kíní bàbá wà bínú tó yẹ kó lu ẹ̀rọ nǹkan tútù tó jẹ mórì tó tutù pẹ̀sẹ̀ ní bàbá fẹ́ wọ́n á wá tó lọ gbàbẹ́rẹ́ tó bá ti fẹ́ mú wọn wọ́n á wá tó lọ gbàbẹ́rẹ́ bàbá wa bínú àwa gbọ́rùn mú agbá orí mú àwa yí síbòmí Jagunlabi nù orí láyé kòró èmi ni mo kí bàbá mo ní bàbá ló wá pé aláǹgbá àwọn rí wọn gbogbo àwọn nǹkan yẹn ni wọ́n ní bàbá lára táwọn sadéèsì ń jẹ ni wọ́n lọ
kàn ní róró èmi ni mo sọ ní rédíò Lagos tí mo kí baba lọ́dún náà tí mo jẹ́wé ẹ̀rọ tí mo já tí mo ní kọ́ ọmọ lọ dà sómi kọ́ ọmọ dà sómi pàgbúrò rẹ̀ ni kò ní kàn wá ní Nàìjíríà èmi mo ṣe èmi mo dẹ̀ pè yẹn tí mo pè ẹ̀rọ ẹ̀ tí mo sì kí lóko tí jẹ́ bàbá ní ọjà tọ́ra wa kì í wá níjọ́ kan o bàbá yìí wá níjọ́ kan ṣàpọ̀nà kì í ṣẹlẹ̀ níjọ́ kan náà rọpárọsẹ̀ kì í ṣẹlẹ̀ níjọ́ kan náà díẹ̀ ní máa wáyé sórí ẹ̀gbẹ́ orí kan kọ́kọ́ máa gbóná ẹ̀gbẹ́ orí kan kọ́kọ́ máa gbóná fẹ́ẹ́rẹ́fẹ́ kanlẹ̀ ẹ̀gbẹ́ orí kan máa gbóná fẹ́ẹ́rẹ́fẹ́ wálẹ̀ tí bàbá bá fẹ́ báyàn jà òun tọ̀ wọ́n á máa làágùn wìrì tí bàbá bá fẹ́ báyàn jà orí á máa fọ́ onítọ̀hún orí á máa fọ́ onítọ̀hún ẹni tí bàbá bá fẹ́ bájà orí á máa fọ́ orí yẹn á máa gbóná orí yẹn á máa gbá yìí orí yẹn á máa gbá yìí bàbá nu o ẹ̀gbẹ́ orí kan ni wọ́n máa gbóná wálẹ̀ kò ní gbóná níta yóò máa gbóná nínú kò ní gbóná níta á máa gbóná nínú yèyé oge o kí ni mo wí. ẹni kò ní gbóná níta á máa gbóná nínú. bàbá nu sẹ́wọ̀n rí pé orí kan náà ni o orí ọ̀wà máa fọ́yàn lẹ́gbẹ̀ẹ́ kan kò ní fọ́yàn lẹ́gbẹ̀ẹ́ kan bàbá nu ọ̀fà rọpárọsẹ̀ nu àìlákìyèsí ní jẹ́ kó pààyàn àìlákìyèsí ní jẹ́ kó kọlù yàn torí bá ti fọ́yàn lẹ́gbẹ̀ẹ́ kan kanlẹ̀ ọwọ́ èèyàn á máa dàbí pé jàǹjàǹ mú lápá kan á máa dàbí pé àtẹlẹsẹ̀ kú lẹ́gbẹ̀ẹ́ kan bàbá nu á wá máa bí èèyàn gìrìrì tó bá wá dé tó bá gbọ́n tọ̀hún á gbàgbogbo apá yẹn wálẹ̀ ní àlálẹ̀ yẹn ọ̀la ìyá wa máa sọ gìjì báyìí lẹ́ẹ̀kẹta báyìí àtàpá kan àtẹsẹ̀ kan yóò wálẹ̀ ni bàbá wọlé nù Jagunlabi tó gbóná bí ẹlẹ́fun Ṣànpọ̀nná kí ni mo wí. Jagunlabi tó gbóná bí ẹlẹ́fun Ṣànpọ̀nná ò gbóná ẹlẹ́fun ẹ̀ ló gbóná àràmọ̀kà tí kétòjò tẹ̀rùn ẹni tó bá mú kọ tí Ṣànpọ̀nná jẹ́ ló mú kọ tí Ṣàngó jẹ́ Jagunlabi ti jágbe mọ́mọ kó tó pamọ́ Jagunlabi ti kó ọmọ jọ kó tó pọmọ àràmọ̀kà tí kétòjò tẹ̀rùn Ṣàngó ń bọ ọjà olóńlọ bọ̀sùn Ṣàngó ń bọ ọjà olóńbòsà Jagunlabi tó bá bọ ọjà ta ni ó mu ọlọ́mọjà àríjàgbó náà o ìwà ní sóbìà níjọ́un kí ni mo wí. ó ń wá ní sóbìà. níjọ́un máa ń wá ní sóbìà ìgbóná náà ni ìwà ní tìta tí máa ń yọ sí gbogbo ara ọmọ ní gbogbo ara bàbá náà nù o tí gbogbo kìnìyàn ó jẹgbó bí ẹ̀gún wẹ̀rin báyìí tá a mọ ọmọ ara ọmọ gbóná bàbá náà nù tó bá gba abẹ́rẹ́ sí i onífìmọ̀ ń pọ̀ ọmọ ẹ̀rọ lóògùn ẹ̀ bàbá nù kẹ́ mọ́ kí wọ́n mú ẹmu funfun ẹmu wọ́n gbó pẹ̀lú ewé tàgìrì wọ́n máa fi pọ̀ ọmọ lára kẹ́ mọ́ wá kì í kẹ́ mọ́ jó fún ẹ má gbọ́ ọmọ sá fún o ọmọ tó bá gbé sá fún tó bá gbọ́ ọmọ yẹn mú ní ọ̀pá èèwọ̀ rẹ̀ ni wọ́n gbọ́ ọmọ sá fún jọ̀ọ́ bàbá o Ṣànpọ̀nná tó gbóná Jagunlabi bàbá mi o wọ́n jẹ́ ìríjà rẹ o bàbá mi o wọ́n jẹ́ bá mi jà. kí ni nǹkan tó wá ń fa stroke. bàbá ní mú wọn ìgbóná ní nǹkankan tó máa ń fà gẹ́lẹ́ sórí ìrònú máa ń fà kó fi wọlé sí ìyàn la èròkèrò máa ń fà ìlara máa ń fà kéèyàn máa lára èèyàn torí gbogbo èèyàn tó rí pé èèyàn rọkọ̀ ò ń bínú èèyàn ń soríire ò ń bínú igbe jíjá púpọ̀ máa ń fà èèyàn máa pariwo ju háàtì ẹ̀mí ẹ̀ lọ èèyàn máa kún tí bàbá fi wọlé sí ìyàn la so gẹ́tì ọ̀rọ̀ mi bá wọn bọ̀tì àìlákìyèsí ni kò sẹ́ni tí bàbá ò mú tó jẹ́ pé jọ́kàn ní mú yóò ti máa kìlọ̀ fún lóṣù mẹ́fà tí ọba wa rógùn
ṣùgbọ́n bàbá mi tó bá ti lògùn ẹ̀ sí báyìí o bàbá ti sánú o bàbá ti tó lọ ọdún mi nù o lójó bí àìsàn ó lójoojú bá lọ torí bá ti ń fọyàn lẹ́gbẹ̀ẹ́ kan téèyàn ti fura sí téèyàn bá ti jòkó tó ń làágùn wọ̀rọ̀wọ̀rọ̀ ọfà bàbá nu wọ́n máa ń kìlọ̀ fún yàn ikó àlejò tí dé sọ́dọ̀ èèyàn tí èdè lógìgì ni àárọ̀ máa gbóná èèyàn máa lálàá wọ̀nràn èèyàn lè lálàá pé òun họ́ lọ èèyàn lè lálàá pé wọ́n ń pẹran èèyàn lè lálàá pé òun já síbì kan èèyàn lè lálàá pé òun ródò ńlá èèyàn lè gbogbo àlá burúkú yẹn á máa lá bàbá rèé o Jagunlabi rèé o bàbá ti wá dé tó fọrí wà wá lọ fọrí ẹ wà gbé ẹ̀rọ ẹ̀ mú wà wá sùn kanlẹ̀ wà mú àgbo ẹ̀ wà wá yà dúdú mọ́ lẹ̀ mọ́ fún ni yóò gba ẹ̀mí kan lẹ́gbẹ̀ẹ́ kan ìfún ni ó lágàmú báyìí tó bá ti nàgàmú lórí yẹn wà máa fọ́ èèyàn lẹ́gbẹ̀ẹ́ kan ẹgbẹ́ kan náà ni ó ti bá yẹn jà tó bá ti sí ẹgbẹ́ kan náà tó bá gbọ́nsẹ̀ ẹgbẹ́ kan ẹgbẹ́ yẹn wà á rí tí ó dúdú wá sí ìgìlà báyìí bàbá jáde nù tó bá ti jáde àríyọ́ wà balẹ̀ pẹ̀sẹ̀ kò sí o ti wà tipẹ́tipẹ́ o. pé àrùn rọpárẹsẹ̀ bàbá ni o ó sì ti wà tipẹ́tipẹ́. òun náà ló wálé bọ́lá jọ́sí tó ń bẹ̀rù òun náà ló ń wá ní mẹ́sùsì òun náà ló ń wá ní nárun òun náà ló ń wá ní akọ ibà òun náà ní ń wá ní wárápá òun náà ní ń wá lógún òru olóko tó pọ̀ bàbá lórúkọ sàpàná ní gbogbo àwa máa gbà làwa mọ́kọ tí wọ́n pè tí bàbá bá dé tá a bá kì í tá a bá pè tá a fẹ̀rọ̀ wọ́n lé gbogbo àwa túbà túṣẹ imú gbogbo ìlú imú gbogbo àdúgbò tó bá ti ran ọmọ kan yọ ọmọ bọ́bì kan lóko wá ń jọ táwọn àgbà bá wá dé wọn á jẹ́wé àkókò sílé wọn á lu ẹ̀rọ sí gbogbo àdúgbò wọn á wá sí ẹ̀wà fún bàbá wọn á ṣẹ́mu fún wọn á fi rò wọn á fọ́n kiri bàbá wa lọ gbogbo àwa túbà túṣe wá ọ̀la wá níbi tí bàbá bá ti kúrò yẹn máa ń rówó máa ń dáa fún ni ọmọ tí bàbá bá mú ẹ̀mí rẹ̀ máa ń gùn tó bá ti fi lẹ̀ òun náà ló ń ṣàdìẹ tí wọ́n ń pè ní kọ́lí. kí ni mo wí. pé bàbá ló ń ṣàdìẹ tó. òun náà wọ́n máa ń pè ládìẹ kọ́lí mú adìẹ ọmọ ìtọ́rùn tẹ́gbẹ́ kan tí ọmọ mú kíni tí ọmọ mú bí ṣe mú yànnú bí ṣe pààyànnú o lẹ́bólà àjọ tí o abẹ́rẹ́ tí wọ́n ń gbà sí ni o ẹ̀rọ ní wọ́n lọ fi nǹkan gbóná pa bàbá wọ́n jẹ́ sọ́ra wọn bàbá mi o ìbẹ́ gbóná bí ẹlẹ́fun sàpàná ó gbóná ẹlẹ́fun ẹ̀ ló gbóná Jagunlabi ti kọ́ ọmọ ọjọ́ kó tó bọ́mọ wí Jagunlabi ti pọ́ ọmọ ọjọ́ kó tó pọ́mọ àràmọ̀kàtí kétòjò tẹ̀ bàbá o ìbẹ́ sàpàná mọ́mọ́ jẹ́ ń rí jẹ́ láyé o ìyá ọmọ mi ń wèrè ìjẹ lómi ń wèrè tí ọmọ rírì kúrì ọmọ ti báyìí tára rẹ̀ ò ní lélẹ̀ mọ́ ìmọ̀ sí àgbàlagbà mi tí ọmọ rí gbogbo ìjà lọ nínú ilé tí ó dàbò gbogbo ilé ọmọ sí ẹlòmíì tí nǹkan dúdú ọmọ kọjá níwájú rẹ̀ ọmọ sí ẹlòmíì bí ẹni pé kinní kan bẹ lẹ́yìn rẹ̀ tí ń tì bàbá nu sàpàná ni kò síbi tí ègbà yọ sí yàn iṣẹ́ ẹlòmíì tí ọmọ rí òun nìkan ni o tí ọmọ rí pé jà lọ ń wọlé wẹ̀ẹ́ ọmọ ní ẹwùjà lọ àmọ́ tí ẹlòmíì tí ọmọ dàbí pé ojú rẹ̀ gbogbo nǹkan ń gbóná bàbá nù ọlọ́run ọjà àríjẹ o bàbá àgbà sàpàná ọlọ́run mọ́jọ jalè ẹnìkọ̀ọ̀kan wa o mọ́jà àríbínú rẹ o mọ́jà àrí wàhálà rẹ o mọ́jọ jọmọ wa o wọ ọlọ́run mọ́jọ jalè wa o wọ ọlọ́run gbogbo tá a bá fún ẹmu la fún ọ gbà á bẹ́ẹ̀ o egbògi rẹ la fún ọ gbà á bẹ́ẹ̀ o ìwọ náà ló ní o ẹ̀rọ ló nídìí o ẹ̀rọ rẹ la fún ọ mọ́ pa ọmọ mọ́ wa lọ́wọ́ o mọ́ pa ìyá o mọ́ pa bàbá o mọ́jà arúgbó rọpárọsẹ̀ o mọ́jà arúgbó ìdààmú o bàbá o sàpọ̀nà ẹlẹ́dàá mọ́jà àríjà rẹ láéláé o bẹ́ẹ̀ ni ó ṣe rí o ọlọ́run yóò túbà kó túṣẹ́. ọ̀rọ̀ eré wọn ní ẹ̀yin tẹ́ bá ní stroke àrùn rọpárọsẹ̀ tó jẹ́ wípé nǹkan títa lè máa fi ń pa ẹ̀tún ràn lọ́wọ́ sí ni
lẹ́yìn tó jẹ́ wípé abẹ́rẹ́ lẹ̀ ń gbà ẹ̀tún ràn lọ́wọ́ sí ni o kọ́lọ́ má fi àìsàn ṣe wá káwa náà má gbèrò ònú sáyà ká má pariwo jù ká má bínú ara wa bí ó bá ṣe rí ní ká ṣe jẹ́ ká ṣe ká má gbé nǹkan sẹ́mi àní rí jùmọ̀ lórí ètò tọ̀tẹ̀ yìí lórí ètò àṣírí ayé pẹ̀lú Òrèǹté àti bàbá Àlùbáríkà wá wo ẹbí dànù kó wá yẹṣẹ́ ọwọ́ ẹ̀ wá wo bí ìrìn àjò ayé ẹ̀ ṣe fẹ́ rí má bọ̀ bóyá àìsàn ló ń ṣe ẹ́ ni bóyá ìrònú ló fẹ́ pa ẹ́ ni bóyá nǹkan ló ń ṣe tó ò rí ṣe gbogbo nǹkan tó bá ṣàti ẹ̀rú ẹ lójú má bọ́ lọ́dọ̀ bàbá Àlùbáríkà wọ ẹbí dànù ní Ìgbódú kíbi tó bá ti ń bọ̀ dé Kòròdú gàrí mọ́tò tó ń lọ sí Ìjẹ̀dẹ̀ road bọ́lẹ̀ ní Ìgbódú junction béèrè bàbá Àlùbáríkà tàbí kẹ́ẹ̀pẹ́ ẹ̀lú 08023829492 08023829492 ó dàbọ̀ ó dìjọ́ mẹ́jọ ire o. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event